Africa Content TV. One is the Shama Atitude. I want us to state. One is the Shama Atitude. Ẹnìkan àwọn ní tẹ̀sí àmà àwọn títí wọn. Ìjọba tiwa rèé, ó ń lajà ní ìtọ́mi títí wa o, òun ló ṣe ìjọba lọ́yọ́. Àjàdí náà fọwọ́ sí títí ilé tuntun bàbá Àìsà. Àjàdí tọ́mi lórí ìjọba. Òun la tó fún báyìí. Àjàdí ní ìdúpọ̀ láwọn ti bá mọ̀ jù rọ̀. Ṣé yọmọ bá mọ̀ jù rọ̀ wọ́n ní ìdúpọ̀ lọ́wọ́ ẹ̀. Kí ìdúpọ̀ lọ́wọ́ gómìnà tọ̀yọ́. Gbogbo àwọn gómìnà Ẹ̀jìnà Ṣèyí Mákindé, Your Excellency, ọkọ̀ tánà mílíọ̀nù ẹ ti ní àmì ọ̀rọ̀ Ṣèyí Mákindé. Wọ́n ní àkí wọ́n lè kó àdúró tí wọ́n á jọmọ́. Wọ́n ní àkẹ́kọ̀ọ́ Ṣèyí Mákindé, dọ́kítà ló pàṣẹ fún Tọ́mì. Ó ní Tọ́mì máa ṣèjọba lọ. Deputy Governor, Barrister Bayo Lawal, Deputy Governor Ọ̀yọ́ State, Àjàní Tọ́mì ní kí, Àjàní Tọ́mì ní kí orí ìṣó ọkọ ẹlẹ́ẹ̀kọ́ ọmọ tuntun. Chief of Staff, Chief of Staff, Àjàní Tọ́mì ní kí. Gbogbo State Honorable, Tọ́jà House, Àjàní Tọ́mì ní Kálábá gbogbo. Wọ́n ní kí bàbá máa mú tọ̀yọ́. Ìmáàmù ti Ìbàdàn, agbọ́dọ̀mọdé bàbá gbogbo. Àjàní Tọ́mì ní kí gbogbo lóore nìbàdàn máa wọlé ẹ̀dá méjì. Ìgbòlùdá, èèyàn kọ́ ẹ̀ ń sìn ìyàwó ní ìgbòlùdá, ó ṣe fún nǹkan ọmọ ìpàdé yá. Ó ṣe ń lọ nìyẹn, àwọn dáadáa nínú ìsàmì ní kíkí. Wọ́n wá ní kí gbogbo ẹ̀yin Fúláṣíámà. Wọ́n ní kí kábíyèsí ti máa dán. Ọba Máṣú ta lé òkú olóyè ti máa dán. Olúbàdàn ti máa dán. Àjàní Tọ́mì ní kí kábíyèsí bàbá Olúbàdàn ti máa dán dá. Gbogbo ẹgbẹ́ ní mọ́tò tó ń jẹ́ Otama ẹsẹ̀. Gbogbo ẹgbẹ́ ní mọ́tò tó ń jẹ́ Otama. Ẹ̀yin bàbá, Àjàní Tọ́mì ní kí gbogbo yín. Ẹ̀yin Otama tẹ̀ jójúmọ́ tó tẹ̀wé. Àjàní Tọ́mì ní kí gbogbo.
ìyá lọ́jà tọ̀yọ́ bàbá lọ́jà tọ̀yọ́ Àjàní mi tọ́ mi ní kí gbogbo yín Ìdòwú tọ́ mi ní kí náà àwọn tó mi nìyẹn o ẹni máa ń bẹ̀ ní bàbá fẹ́. Olùbí olú kì í tọ̀bọ̀ ẹ̀gbàjà ni olùfín ìdí wọn ṣá. Gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ bàbá àtọ́ mi ṣèjọba Àjàní o abẹ́yẹ ìjọba yẹ má bàjẹ́ ohun tí tọ́ mi tó bá sọ ni ẹ sọ. Ohun tí o bá sọ, Àjàní tọ́ mi kẹ́ ẹ má ṣe wí rárá. Ẹ̀jẹ̀ máa ń lọ́wọ́ kọ́, bẹ́ẹ̀ máa dé France, bẹ́ẹ̀ máa ní tọ́ mi ló sọ báyìí. Ẹ fọgbọ́n ṣe é torí mò ń máa bẹ̀ yín o. Àwọn tó bẹ̀rẹ̀ yìí. Ẹ má lọ gbọ́ ọmọ bàbá Ọ̀ṣun, ẹ tó bá yẹ lóye, oníkẹ́ mú. Ẹ má ṣojú ṣáájú ọbẹ̀ yìí. Àwọn tó ti yá mọ́tò yìí ẹ̀ fún wọn níṣẹ́. Àwọn tó jẹ́ ìdí ẹ̀bà ẹ̀ fún wọn sóyè. Ẹlòmíì ń wá mọ́tò yìí ó jẹun. Ẹ ṣàánú gbogbo àwọn dírẹ́bà yìí ó. Ẹlòmíì ń mọ́tò ń pè ní mọ́tò kò ṣe kọ̀ǹdọ́rì. Ó kàn dé bẹ́ẹ̀, ó ń jẹ mọ́tò láì sùn. Àwọn tó bá jẹ mọ́tò ẹ fún wọn lóúnjẹ. Bẹ́ẹ̀ bá fún wọn tán, ẹ pè kan láàrin wọn. Ó wà nínú executive. Àbí tẹ́ ẹ bá yan ojú sọ, tẹ́ ẹ bá yan ojú sọ, ẹ pè wọn. Àwọn tó mọ̀ ń paṣẹ wọn tó bàbá Àìsá. Ẹ má sojú sáájú òye ìsinmi ìyá bẹ́ẹ̀. Àwọn tó jẹ́ dírẹ́bà. Ẹ má lọ́wọ́ tọwọ́ fún wọn jọ̀wọ́. Ó dábàá yẹ ká ẹ gbà lọ́wọ́ wọn débi sí. Ó ní ẹ gbà. Ẹ má gbà yàn létí. Ọmọ yóò sí mú kẹ́lẹ́ ṣèjọba. Kẹ́ẹ̀ni kọ́nà ní kọ́bọ̀dọ̀. Ẹ̀sìn kẹ́ẹ̀ni kọ́nà ní kọ́bọ̀dọ̀. Torí kọ́nà mọ̀ pé ṣíàmánù ojúṣọ ní àbíbúrà ṣàmà ní àfọyẹ́ nínú ìjọba tọ́mi abẹ́yìn. Èmi á sọ kọ́lẹ́ǹsì ẹ̀ẹ́dẹ́gbọ̀n mi ó. Àjọyìn ìjọba ni yóò síbù sí máa sọ. Ẹni tó bá ń kókó mi dédéré. Ẹni tí ò bá wù kókó ẹ̀ pamọ́ ọmọ òṣèlú ibẹ̀ o. Wọ́n fẹ́ ká wá sàyé ìlàrí kan bá mú. Ní ìgbésẹ̀ o báńsù ẹ̀dọ̀dọ̀ ọbẹ̀ kàdá bí ego ó kọjá lórí àgbàdà sọ̀wọ́ báyé orí máa rẹ̀ àwí ìfún ní góńgó dání ìyẹn làbá ẹ̀kẹ́ àbí àtìmọ̀lọ́wọ́ tẹ̀wé làwọn bá jẹ́ sí àárọ̀ gbogbo ẹ̀yìn kẹ́ni màmá ní ẹ̀ṣẹ̀ wò gbogbo ẹ̀yin ẹni bá wà ní ẹ̀ṣẹ̀ òun o gbogbo ẹ̀yin abọ́sẹ̀ láṣẹ òun o ọ̀rọ̀ yìí sí yíyá. Ẹ lọ bọ́ fún owó yóò súnmù tó bá rú yín lójú. Ẹ lọ bọ́ fún owó tó bá rú yín lójú. Ìjọba jẹ́jú mi níjọba yìí. Ẹ bá ń sọ fún nígbà òun o. Kó máa mú ìjà látọ̀dọ̀ lọ́mú ọba. Mo ti yà pẹ́pẹ́ ní máa sí. Bẹ́ẹ̀ni tó bá jẹ́jú mi nínú ẹ̀. Nínú ìjọba dáa yìí. Bí ìbá ṣe é pé Ọlọ́run á bínú. Bí ìbá ṣe é pé Ọlọ́run á bínú.
ẹ bá gbé síbò ríràn tí bá dákẹ́ tí bá sọ̀rọ̀ ọmọ tí mo ń ṣe ẹ̀sìn yẹn. ó tó bá jó jẹ débi sí ẹ bá gbé síbò rí bí ẹ bá fẹ́ mi níyàwó kò lè dùn mí bí ẹ bá ṣẹ́ni sí ìmúni kò lè dùn mí o bí èèyàn bá pàṣẹ ẹ̀rín wọn ò ní gbà láéláé wọn ò ní ìgbà àwọn ọmọ òun ṣe níbẹ̀ o gbogbo ẹgbẹ́ mọ́tò fẹ́ lọ́mọ. ẹ má búra lẹ́yìn máa ń so máa dúró tó nígbà òun dáadáa ọjọ́ ń bọ̀ olólùwárí ọjọ́ ń bọ̀ olólùwárí àsìkò tó kí o àjọ wa ní àsìkò eléwé o ó ń lò gbà o àsìkò ó tà o ó ń lò gbà o àsìkò ọdún mẹ́jọ tó ṣe máa súnmọ́ dúró dédé mo wà lórí star mi ní bá a sún àsìkò starry ọdún mẹ́rin tó ṣe wọ́n ṣe lóyìn mo dúró yẹ sùnmù sí àtàkùntàkùn ẹbí bàbá mi ètì ọ̀là àyà kábírù o ọlọ́nsẹ́ ọdọ́dọ̀ kí o. wọ́n bẹ níta bá ń sùn wọn kì í ṣe lérò kọ̀rọ̀ bí ọba jójú mi tó bá lọ bẹ̀rẹ̀ lẹ́yìn wọn ò ní gbọ́ ọmọ bá ọjà ẹ̀jẹ̀ kó máa yẹ wọn kí wa. wo ọlọ́sẹ̀ ọdọ́dọ̀ kí o. ìtàláwà torí bá tí ò sí nǹkan kan mo dúró ìgbà tí ò sí nǹkan kan mo dúró ẹ̀gbọ́n mi ní tọ́mì ìyájà ni èmi ní ní bẹ́ẹ̀ni tó bá ń sọ nǹkan mi lẹ́yìn ọmọ ìyá lòdì ohun ní mo níjẹ àbí báwo ṣé mi níjẹ ni òun tí wọ́n bẹ̀rẹ̀ Àjàní rán mi sí íńtánì ó lẹ́nu tó bá ṣe yánmọ̀yánmọ́ ń jọba yìí ẹ̀wọ̀n ló máa kú sí ó níjọba tó òun ọ̀gáràn yánmọ̀yánmọ́ bẹ́ẹ̀ ẹ máa lọ́wọ́ fáwọn tó wọ lẹ́yìn yìí o òun ò ní dandan kẹ́ ẹ bá fẹ́ ṣènáwó kẹ́ ẹ lówó lágbájá owó tó yẹ kó gbà lórí sọ ẹ ti fi lásán pa ẹ sì yìí fi ń payé ẹ má pàṣọ ní dandan fún wọn bá ọsùn o ti má sọ láyé ọ̀sáré inú ẹ má pàṣọ ní dandan fẹ́ nìkan pé àbí tó bá yà sọ lágbájá wọ́n má sọ kan ní stéètì o gbọ́dọ̀ àdànà ni a ò fẹ́ ní ìjọba tóbi number 1 number 2 súlẹ̀ a ò fẹ́ ìjọba tóbi máa so lágbájá sẹ́yìn ẹ wá lọ kóòdì ẹ kó kú mọ̀ ẹ nà á ò fẹ́ oníjọba tómi number 2 number 3 àwọn dírẹ́bà tiwa o táwọn akọ̀ǹtàn pa ó wálé ẹ má lọ́wọ́ kọ́wọ́ fún òun ẹjọ́ wọ àfẹ́ ìjọba tómi ẹjọ́. ọmọ òkú máa ń sìn ọ̀rọ̀ ní ìwọ̀n sọ ọ̀ma wọ́n máa sọ tàyà ní dọ́mì kankan. ẹ̀gbọ́n mi Àjàní dọ́mì bèrè ṣèpọ̀ yóò dáyé àwọn tó fẹ́ràn yín oyè sínú wọn pọ̀ bí. wọ́n ṣe ya sẹ́yìn tó kí òní báyìí nìyẹn àwọn tó fẹ́ràn yín wọn pọ̀ bí rárá. ẹ̀ńtẹ́ fẹ́ràn tábìlì tá a bá ní ẹ̀náwó ẹ máa tó mílíọ̀nù níbí. ẹ̀yẹ jẹ́ kí tóbi ìṣèjọba tiẹ̀ gbogbo lọ ẹ máa tún padà ní kí a máa dá o ẹ máa níta ni. ẹ ṣe bẹ́ẹ̀ fún Tokyo ẹ ṣe bẹ́ẹ̀ fún Táwà ẹ ṣe bẹ́ẹ̀ fọ́ jẹ́wìrì ẹ̀yin náà ni ẹ tún ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀wé ọmọ ẹ̀yin náà ni o ẹ ṣe bẹ́ẹ̀ fúnúfẹ́lẹ́ Taofiki o ẹ̀yin náà ni o.
ẹ̀yin náà ni ẹ̀yin náà ni Àjàní tọ́ mi kò dúró tọ́lọ́ ọba ni àwọn tèmi ìsún náà ń gbọ́. Àwọn náà la lè sọ bẹ́ẹ̀ bá pẹ́lẹ́ rẹ́ mi ìràn kò ní sọ a máa wojú ìròyìn ni òun sì mọ́ àjọ làbàdàn ni bẹ́ẹ̀ rí mi ti ní sí. Àbàdàn ni ìjọba ni mí mo dẹ̀ ti dágbájúgbajà wọn kì í ṣe olóorun ní ìṣiṣẹ́ àmọ́ o ọmọ bá ọjà mo ti ṣiṣẹ́ sílẹ̀ jaburata ló ti ní síbi kankan eré tó bá ń wojú lóyún yẹn máa sọ ẹ̀ fún náà òtítọ́ ọ̀rọ̀ wọn wá sọ ẹ má bá ti tọ́ mi jẹ o ẹ má bá ti tọ́ mi jẹ mo bẹ̀ yín ojú tẹ́ mi ìdárọ̀ yín ọmọ bá ọjà ni ẹ ṣe kó ní kálukú mọ inú ẹ̀ Àjàní tọ́ mi inú ẹ̀ ní ọmọ àwọn tó ń ṣe pé tuntun ó kí òun yà pa ọ́ àwọn tó jẹ́ pé wọ́n ṣe pé ìfúnnúfẹ́lẹ́ lọ́rùn wọn bẹ̀rẹ̀ ní àwọn tó ń ṣe pé ìfẹ́lẹ́wé ọmọ tó títí fún wọn bẹ̀rẹ̀ ní tọ́ni gbogbo tó ṣe sílẹ̀ ó máa bàjẹ́ wọ́n ṣe pé tó kí òun lọ́wọ́lọ́wọ́ wọ́n ṣe pé bọ̀ sí láàrin lọ́wọ́lọ́wọ́ wọ́n ṣe pé fẹ́ẹ́jì òpè wọ́n gbé táwa ṣe pé bó ti kú yìí Àjàní tọ́ mi inú ẹ̀ ní ó máa ọ̀hún tó lọ. Inú ẹ̀ ní ọmọ Àjàní tọ́ mi. Ẹ̀jẹ̀ jẹ́ Brashama. Oyin bẹ̀ lórí fi ọmọ bá ọjà àbẹ̀rẹ̀. Secretary. Ó ní bàbá Bọ́lá Àjàní bí tóbi ìdánwò yín o ẹ̀yin náà máa bí báyìí sùn bó bá dá Bọ́lá tún dání dàkejì ẹ̀yin náà máa bí bàbá Bọ́lá mo máa ń kọ nǹkan fún bàbá Bọ́lá ọmọ kó wá ń sìn mo máa tún kọ́ àti bàbá Kasaliyu. Àjàní tábí dúpẹ́ lọ́wọ́ láwọn ọba ìjọba tó ayé Àjàní èmi ti mọ̀ yín láti kékeré mo máa wà tó léwu mo máa tó fẹ́ mo máa tó fẹ́ tọ́ mi ò kí ń fẹ́ràn ọkọ̀ máa yànyàn jẹ ò kí ń fẹ́ràn ọkọ̀ máa yànyàn jẹ kẹ́ni káwá tó wá bá tọ́ mi ẹ fún mi nípò yìí dandan tó yẹ pé kò dẹ̀ tọ́ sí tọ́mi ò ní ṣe bẹ́ẹ̀ ó ti àtọ́mi ò ní ṣe bẹ́ẹ̀ láyé nọ́mbà wá ìwà tọ́mi nọ́mbà. Nọ́mbà tírì ìwà tẹ́rì kò ní tẹ́ni kankan pa àwọn tó wà lẹ́yìn kò ní fi wọ́n pa pé ẹ lọ lọ́wọ́ kọ́ fún Àjàní oníṣẹ́ fẹ́ rárá ó lóun fẹ́ ran èèyàn jẹ Àjàní ìwé máa fi débi tí ò lọ ó jẹjẹ bá sọ̀rọ̀ ìlú láyé lórí omi tó dẹ́gbẹ́. Ọlọ́dún ìlànà kan náà tó sùn ọ̀rẹ́ lórí mi ò táyé pẹ̀lú sí ìgbésẹ̀ lọ́jọ́. Àjàní ẹ̀kọ́ mi bá bá yẹ jẹ́jẹ́ ni o. Ìgbéyàwó máa ń tó dájọ́.
Àdàní sábì kátólì káàtó bọ̀ wọn ni wọ́n lé ọ̀tọ̀ mi yọ. Kò ní ẹsẹ̀ rárá, kò tún wọn mọ̀ mọ̀ rárá. Ẹ má bá tọ́ mi yọ o. Kí ló dé? Àdàní tó bá wá ṣòro nìyẹn ni. Kò ní mọ́tò tó máa gbé ká. Ó fẹsẹ̀ rìn ní ni. Kò ní ní ẹ̀sùn máa pọ̀ o. Ó yà pẹ́mẹ́ǹtì ni. Ó tún bá tọ́ mi yọ o. Ẹ̀rọ sí i. Àkànní ìwé ọmọ tí David sí ọ̀yọ́ òjòjò bá sọ̀rọ̀ ní o sáré lérú. Alátẹ́lẹ̀ mi lábá. Bẹ́sù ọ̀rẹ́lẹ́ mi ò táyé fọ́rẹ̀sì kò dẹ̀ ṣe máa jẹ́ ní ẹ̀ o. Àlejò wọlé. Àtàní tán mi lọ ga o. Ó ní dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá tó dẹ́sẹ́ tútù. Ẹ̀mí ọlá ó ní dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá tó tútù. Ó ní ìdí bàbá ọ̀rọ̀ dáadáa. Ó ní ìdí bàbá ọ̀rọ̀. Èké ètùmọ̀ àti alátìtọ́jú nínú fàṣà máa. Gbogbo DML pátápátá. Wọ́n ní kí Kamaru nínú ìdòwò owó Gẹ̀ẹ́sì DML treasurer owó Gẹ̀ẹ́sì Kamọ́. Alájí Kamaru nínú ìdòwò Adébíyí Tírímìsì yóò lé owó sí. DML financial secretary Adébíyí Tírímìsì yóò lé owó sí. Oníṣẹ́kì ní financial secretary. Àjàmí tọ́mì ní kí gbogbo yín. Ó lè fún àdúró sínú o. Ó lè ṣe. Ó ní ẹ̀bá òun ṣèjọba. Ó ní ọ̀ṣunfà sáyidì ní ẹrántí. Ó ní ọ̀ṣunfà sáyidì máa rán yín létí. Ó láwọn tó ń ṣèjọba ẹni tó dé lórí ọmọ òṣèlú dẹ̀ o. Ó gbọ́ngàn bá ní ọ̀dà. Àwọn tí ó dáyé túmù rà. Ó láwọn tó ń tẹ̀lé ìyàbẹ̀yàn. Ẹ̀yin tá a dárúkọ tẹ́tẹ́ lẹ́yìn látòrí bàbá Bọ́lá àti bàbá Ayọ̀ o. Olóògbé sí. Olówó Gẹ̀ẹ́sì ẹ̀yin lẹ̀ ń fẹ́ lóde tí mo rí nínú ìwé bí ọmọ òṣèlú dẹ̀ o àti bàbá Ayọ̀ o. Ẹjọ́ tó rọ̀ lọ́wọ́ o. Bó bá mẹ́rin ẹ̀yin náà là á máa bí. Tó bá kù díẹ̀ bá àtó ẹ̀yin náà là á máa bí. Tó bá túnda àlẹ́yìn náà là á máa bí. Tó bá kù díẹ̀ máa tó ẹ̀yin náà la máa bí. Tó bá kù díẹ̀ máa tó ẹ̀yin náà la máa bí. Ọmọ òṣèlú dẹ̀ o. Àwọn tí a ṣe máa débi sí. Alájí Amọ̀lẹ́sẹ̀ Àbáàsì. Amọ̀lẹ́sẹ̀ lẹ́gbẹ̀dà òǹkà ṣọwọ́. Olórí oṣooṣù mọ́tì Rasu lẹ́gbẹ̀dà. Kọ́mbé Aṣèlámọ́ra Rashama Nọ̀nà. Musa Alájí Musa Gàlámà Lùwàngúrí Southwest Rashama o. Ọ̀yọ́ East Alájí Mọ̀dúnì ìyá Agbájé. Rashama North East Akọni náà tún kì í ní sọ́ọ̀tù o. Ọ̀yọ́ West Alájí Mọ̀dún Akíntúndé. Akíntúndé tù lápá tù lá. Brass Interstate
Ìbàràpá méjèèjì Abọ́láńlé Máyà Rashama Joint Comrade Adéoyè Yéésù fún ara wọn. Ọ̀gá fún Lásìmọ̀ ìṣó. Hello.